Dáàdì wa ẹ káàsán sà. Káàsán. Láti ìkànnì Jígí Alára láti wá sà. Dáàdì ẹ bá wa dárúkọ yín fún ara lé. Orúkọ mi ni Alhaji Babatunde Wankode, bàbá Fokoko. Dáàdì ẹ jọ̀ọ́ báwo ni ìbáṣepọ̀ yín àti bàbá wa Ayọ̀ Ọlábíyì tí wọ́n ṣaláìsí àti pé kí lẹ lè sọ nípa irú ẹ̀dá tí wọ́n jẹ́? Ikú Ayọ̀ Ọlábíyì ìbànújẹ́ ńlá ló jẹ́ fún mi. Tí n bá rí pé ẹni tó lára àwọn tó kàn gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n èmi ìjẹ́ kan kò yẹ kí n wà mí lónìí torí inú ìbànújẹ́ mọ́ wà láti yọ mo di gbọ́ kú ẹ̀. Pàápàá ọjọ́ tó ṣíwọ́ ọṣẹ gẹ́gẹ́ mo rí ijọ́ náà àmì àti adẹ́rùpọ̀kọ lọ kí. Tá a mọ̀ pé àríkẹ́yìn la rí ijọ́ náà tó ìbànújẹ́ ọkàn kárátá ló jẹ́ fún mi. Torí BoboB jẹ́ ọmọ tí mo fẹ́ràn púpọ̀ tó náà dẹ̀ fẹ́ràn mi. Kò dẹ̀ fi bí ọba dẹ̀ gbọ́ nǹkan nípa ẹnìkan ó mọ̀ ká gírì. Pé ipa tó ń kó nínú ẹgbẹ́ lásán ni àbí ipa tó ń kó nínú mọ̀lẹ́bí àbí ipa tó ń kó láàrin àwa tá a jẹ́ èèyàn rẹ̀. Ayọ̀ Ọlábíyì ọ̀rọ̀ rẹ̀ kò kí sọ̀rọ̀ tí mo lè sọ̀tàn lẹ́ẹ̀kan náà tó súnmọ́ mi bí ìsọ̀rọ̀ súnmọ́ mi bí ìsọ̀rọ̀ ni ó ṣe súnmọ́ mi. Ìbànújẹ́ ìlàlà ló sì jẹ́ fún mi torí bí ìfọkànsí rárá mo ti fọkàn sí pé irú àwọn báyìí ni wọ́n dùn ọjọ́ tí irú wa bá kú yóò jẹ́ bí bàbá ṣẹ̀kú wọ́n á jẹ́ pé omi òkú ẹni mẹ́wàá wá ó ga fún wa ó gbọ́ bí ìdá púpọ̀ nínú ẹbí ó dánú ẹgbẹ́ ó dá láàrin ọ̀rẹ́ ó dá láàrin alábàájọsí papọ̀ ikú BoboB ṣe tá a lè sọ báyìí kákan sọ níwọ̀n bá kámẹ́nà kó ni mo dẹ̀ kí gbogbo àwọn èèyàn wa mo káwọn olólùfẹ́ wa fún ìfẹ́ tí wọ́n fi hàn sí wa a rí bó ṣe ká wọn lára ọlọ́run jẹ́ tẹ̀ náà yá báyìí kò sí náà fẹ́ ṣe sí iná nílẹ̀ ìrìnàjò náà ọ̀dọ̀ ọlọ́run láti wá ọpẹ́ ó yá bẹ̀ lápadà sí. Àwọn onímọ̀ sọ pé ọ̀rọ̀ kú dàbí ẹni tó wọnú mọ́tò ni tó bá débi tó ti sọ̀kalẹ̀ yọ sọ ìgbàgbọ́ wa ní pé àsìkò ti tó fún BoboB ló fi lọ ọkọ̀ jẹ́ pé kò fún wa lára tó fi lọ ni ṣùgbọ́n àdìgbà fọlọ́run ìyẹn náà ní ṣe sí. So ìbáṣepọ̀ wa lágbára púpọ̀ nínú ẹbí mi kò sẹ́ni tí ọmọ BoboB kò sí ẹbí BoboB kan tí mọ̀ kò sí ẹbí BoboB tí mọ̀ kò dẹ̀ sí ẹbí mi tí BoboB ọmọ so àwọnú ara wa púpọ̀ ẹ wá wo báwo ló ṣe lè rí lára irú ọmọ bí ọ̀wá lọ láì dágbére. Dáàdì ẹ má bínú sà ẹ sọ pé wọ́n ṣe àìsàn ráńpẹ́ àbí a rí gbọ́ pé wọ́n ṣe àìsàn ráńpẹ́ ẹ jọ ipa wo ni ẹgbẹ́ kó nígbà tí wọ́n ṣàìsàn yìí. Ẹgbẹ́ àkínwúra wa náà tí nǹkan bá ṣẹlẹ̀ ẹgbẹ́ kó ipa tó pọ̀ wọ́n kó ipa ribiribi wọ́n mẹ́rin làákà ní oyè Adépèlé àgbọ̀dọ̀ máa ń sọ pé a ṣe báyìí a ṣe báyìí ẹ̀ ń tà ṣe fún dà báwọn pa ṣe gangan ẹ̀ ń tà ṣe fún dà owó téèyàn bá ní tó bá yọ lè yóò pò náwó owó téèyàn bá ní tí ọba yọ ọkọ̀ náwó kankan ikú ti jágbà máa lọ́wọ́ kò lè dá ṣe sí ẹgbẹ́ gbìyànjú gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ gbìyànjú gan-an ó dẹ̀ kí wọn látòrí president lórí gbogbo àwọn tí wọ́n jágbàgbọ́ ẹgbẹ́ àtọmọ ẹgbẹ́ lápapọ̀ àdéfúrẹ́ lè sọ́kúnra wa kéwé tó jábọ́ yọ rẹ̀ bàbá ọlọ́ ẹ̀mí wọ́n gùn àdéfúrẹ́ lè sọ́kúnra mo dẹ̀ kí gbogbo ẹ̀yẹ oníròyìn ó kí ó gba àwọn àfáà àwọn tí wọ́n wá bá wa ṣèdárò àwọn ẹbí ara àwọn aráàlú jẹ́ gbọ́ àìní fúlé lè gbà lọ́wọ́ lágbára ọlọ́run ọmọ òde kú fún ayẹyẹ òde kú fún ẹni gbọ́mọ ṣe ẹni gbọ́mọ gbẹ̀ iná ló jó gbogbo wa àwọn tá a ní ọba fún àdìgbàfọ̀ lọ́wọ́ ó sì jẹ́ nìyẹn ẹ ṣe. Ẹ ṣe sà ẹ ṣe fún àkókò yìí ọ̀rọ̀ ìyànjú fún àwọn aráalé sà. ọ̀rọ̀ ìyànjú mi fáwọn èèyàn dùn pé ká máa ṣe dáadáa ká dẹ̀ sọmọ ọlọ́run ká di òpó ọlọ́run mú torí etí alùpàá sọ fún aná ni pé ilé ayé tá a wá yìí ká jẹun ká kírun ká sì máa retí ikú ọlọ́run ni ká ṣeun ká sì máa retí ikú ni ká di òpó ọlọ́run mú pẹ̀hùn àdúpẹ́ ẹ ṣe. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.